Mo kí gbogbo ilé, ẹ káàárọ̀ o, a kú àsìkò ọdún, a dẹ̀ kú ìsinmi ẹní, ìsinmi aláyọ̀ ní òní ni ó jẹ́ fún wa. Iṣẹ́ tí mo fẹ́ kí á pẹ̀kẹ́lù lénìí, òun náà ni ìtọ́jú òròbo. Ìtọ́jú òròbo yálà ó ti di ìbọn àbí ṣé ìbọn ni wọ́n ń pè àbí ìbọn, tàbí òròbo. Báwo ni a ṣe ń tọ́jú ẹ̀ ní ìlànà ìbílẹ̀ tó dájú. Ṣé rí àwọn nǹkan tí a bá mú wá gẹ́gẹ́ bí ìtọ́jú, àwọn nǹkan ẹ gbà pé a ti fi ṣe ìtọ́jú tí a sì rí ẹ̀rí mú wá níbẹ̀ ni a ṣe mú wá. Àti pé àwọn kiní wọ́n ní a kì í júbà fògùn sínú lọ sọ́run. Àwọn kiní tá ń fi lẹ̀ yìí kò ń ṣe pé bóyá a mọ iyì rẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé bá ṣe ń fi lẹ̀ a mọ iyì ẹ̀ ló jẹ́ ká máa fi sílẹ̀, kò rí bẹ́ẹ̀ rárá, kò rí bẹ́ẹ̀. Iṣẹ́ kan wà, bàbá máa ń sọ fún mi pé iṣẹ́ yìí tó bá wà lọ́wọ́ èèyàn ọkùnrin ni, kì í ṣe jàǹgbára o, ọkùnrin ni. Kódà tí èèyàn bá lu mọ́gùn, tẹ́mí ò tí ì bọ́ lára ẹ̀ téèyàn fi dọ́dọ̀ rẹ̀, téèyàn bá lo kiní yìí fún un, ara ẹ̀ gbọ́dọ̀ wálẹ̀. Bí wọ́n ṣe máa ń sọ fún wa nígbà yẹn. Ìgbà tán kọ́ wa ní kiní yìí, èmi gangan tí wọ́n kọ́, mi ì rí nǹkan yẹn ṣe. Mo wá mi ì rí. Àwọn tí mo sọ fún, àwọn ni wọ́n rí tán wá ń fún mi ní díẹ̀díẹ̀. Ná wá ń fún mi ní díẹ̀díẹ̀. Láti bí oṣù mẹ́fà nísìnyí mo tún ti ń wá. Nígbà tí eléyìí tán fún mi tó ti tán, mo tún ti ń wá mi ò tún tíì rí. Ẹ wá wò ó bẹ́yẹn. Èmi gangan tó yé pé wọ́n dẹ̀ fún rèé, mi ì tíì rí nǹkan yẹn ṣe. Tí ẹ̀mí bá ṣì wà, kódà ẹni tí àlùhá tó mú, wọ́n fi kiní yẹn tí wọ́n sì fi tán fi wò ó tọ́wọ́ ẹ̀ dẹ̀ wálẹ̀. Eégún tí wọ́n dán wò tí kò lè yí padà mọ́, ẹ mọ̀ ìgbà táwọn eléégún láyé àtijọ́ táwọn eléégún mọ́ káàkiri, tí wọ́n dán wò tó di ejò, tó di òjòlá tí ò lè paradà mọ́. Wọ́n lò ó fún, ó sì paradà. So wọ́n máa ń tẹnu mọ́ pé kiní yìí ẹ ń bá ní lọ́wọ́ ọkùnrin ni. Ṣùgbọ́n gbogbo bí ẹni tí mo kọ́, àwọn tí mo kọ́ ni wọ́n rí ṣe tán fún mi. Láti bí oṣù mẹ́fà tó ti tán nísìnyí, mo ti ń sáré pé kí n rí ṣe, mi ì tíì rí ṣe dìsinyìí. So àwọn èèyàn máa ń wò pé bóyá ẹni tó ń fiṣẹ́ lẹ̀, pé àwọn àṣírí tá ń fi sílẹ̀ yìí pé bóyá ẹni yẹn ò gbọ́n tàbí kan, kò rí bẹ́ẹ̀ o. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ìgbìyànjú tí à ń ṣe láti rí i pé a rí irú àwọn nǹkan báyìí tó jẹ́ ojúlówó mú wá kì í ṣe kékeré. Tá bá gbọ́ pé ẹnìkan wà níbì kan, iṣẹ́ bá àṣírí báyìí wà lọ́wọ́ ẹ̀, á wá lọ. Torí pé iṣẹ́ táwa ń ṣe ni, ó wúlò fún wa. Bá a fi lẹ̀ kò sọ pé kó má jẹ́ fún wa mọ́. Ṣé ẹ rí àwọn àìsàn kan wà tó jẹ́ pé kò ń ṣojú lásán o. Àwọn àìsàn kan wà tó jẹ́ pé kò ń ṣojú lásán. Àwọn àìsàn kan wà tó jẹ́ pé ó nílò pé kí ètùtù kó síwájú. Ó nílò pé kí ètùtù kó síwájú kẹ́ ẹ tó ṣe é. Ṣùgbọ́n báwo la ṣe ń tọ́jú kiní eléyìí tó wà lọ́wọ́ ti tèmi, ó tó oríṣi mẹ́rin, márùn-ún, kò sí eléyìí tá a lè lò ńbẹ̀. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ yìí torí pé mo rí ewé, mo lọ sí oko, mo wá réwé gbégbé ni mo ní kí n sáré fi ṣàlàyé. Gbogbo wa la mọ ọmú ajá. Ọmú ajá tí ó máa ń ní igun mẹ́ta báyìí tá a máa ń mu nínú oko. Á wá eléyìí tó bá léso kan, èso ẹyọ kan lórí. Èso ẹyọ kan ní o. Eléyìí tó léso ẹyọ kan lórí là á wá. Tá a bá ti wá wá, á wá ìbẹ́pẹ, á yọ ìdí ẹ̀. Eléyìí tó máa ń dàbí ọmú yẹn, á rọra yọ́, á fi sínú agbada. Ọmú ajá yìí á kó lé lórí, á wá já ewé gbégbé mẹ́wàá, ẹyọ mẹ́wàá, á kó lé lórí, á wá fàtàrí kan sí i. Ẹ jẹ́ ká jó. Tá a bá ti jó, á dà sínú, ẹ mọ̀ ohun tán ń pè ní kóńjò. Ibẹ̀ là á dà sí, á wá dàdí lé lórí, á sokùn mọ́, á so kọ́. Ìyẹ́ lá máa fi ra kiní yẹn, ó máa wọlé ni. Yóò wọlé, ó máa wọlé bẹ́ẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé mo sọ síwájú, kì í ṣe gbogbo àìsàn náà ló jẹ́ lásán o. Kì í ṣe gbogbo àìsàn ló jẹ́ lásán. Tí ó bá ṣe sílé, ọkùnrin ní ńgbà tó bá bárú nǹkan bẹ́yẹn pàdé. Bàbá mi ló máa ń sọ, wọ́n ó ní n tí wọ̀ ní lọ́wọ́ tí ò jọ́ lójú yẹn, níjọ́ tó bá bá wọn tí nǹkan yẹn ń ṣe pàdé ló mọ̀ pé ló mọ̀ pọ́kùnrin ni ọ́ pẹ̀lú nǹkan tó gbé lọ́wọ́ yẹn.
kò sí téèyàn bá ti mọ̀ pé tó ń gbé lọ́wọ́ ohun tí ó dá òun lójú ni kò sí iye téèyàn ò lè gbà lé lórí. Nítorí náà ẹ dákun sọ pé mi máa ń sọ̀rọ̀ kan pé ohun tí oore àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa òun náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa Ọmọgíẹ̀sì TV. Oore àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ ṣe fún wa nìyẹn. Àṣírí tí mo fi sílẹ̀ yìí kò lè jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nígbà tí wọ́n lárú nǹkan bẹ́ẹ̀ yẹn kọjá. Ọlọ́run Elédùmarè kò ní jẹ́ kí òní fi àìsàn ṣe wá, kò ní jẹ́ ká rírú ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo àwọn tó dẹ̀ ń ṣe Ọlọ́run bá mi fún wọn lálàáfíà tó péye. Ọlọ́run bá mi fún wọn ní àlàáfíà tó péye gẹ́gẹ́ bí mo ṣe sọ. Nítorí náà ṣe rí ẹ jẹ́ ká jọ ní gbìyànjú. Àìmọye nǹkan mi máa ń sọ ní ewé àtegbò lè wò tá a bá tètè mójútó. Àìmọye nǹkan ni Ọlọ́run tó dá ewé àtegbò ó ti fi gbígbàdúrà sí wàláì. Bí kálukú bá ṣe wá máa lò bẹ́ẹ̀ ni ó ṣe máa lò. Bí kálukú bá ṣe máa lò bẹ́ẹ̀ ni ó ṣe máa lò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ohun tó gbé lọ́wọ́ tó ní kò jọjú yẹn, tó bá pàdé ẹni tí nǹkan yẹn ń ṣe, tó pàdé ẹni tí nǹkan yẹn ń ṣe, ọkùnrin ní ọ lójú wọn o, Ọlọ́run ní fàìsàn ṣe wá. Gbogbo àwọn tó wá ń ṣe Ọlọ́run bá mi tú wọn sílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ẹ má gbàgbé Ọmọgíẹ̀sì TV pé ìyọ̀ǹda ó dáa púpọ̀ lórí iṣẹ́. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn à lè fẹ́ ṣiṣẹ́ kankan mọ̀ pé ẹni tó fi iṣẹ́ yẹn lẹ̀ wọn ó pè é. So ìyọ̀ǹda ti tèmi fi sórí àwọn iṣẹ́ tèmi fi sílẹ̀ òun náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa, ẹ like, ẹ comment, ìyọ̀ǹda nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ẹjọ́ lèèyàn máa ń bá ògùn rò, ìyọ̀ǹda òun nìyẹn. 08061408254 Ọmọgíẹ̀sì TV. Ẹ bá wa subscribe sí, ẹ bá wa share ẹ̀. Ìyọ̀ǹda ni pé mo gba ìyọ̀ǹda lórí àṣírí yìí. Ẹ bá wa share ẹ̀, ẹ comment, ẹ like ẹ̀. A mọ̀ pé àwọn kan wà tó ṣe pé wọ́n farapamọ́ lórí social media ṣùgbọ́n ẹ bá wa subscribe. Ẹ bá wa subscribe, ẹ bá wa subscribe. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ọlọ́run Elédùmarè kò ní fi àìsàn ṣe mí, kò ní fi ṣe ẹ̀yin náà, kò ní fi ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Gbogbo àwọn tó wá ń ṣe Ọlọ́run Elédùmarè yóò bá wa tú wọn sílẹ̀, yóò bá wa tú wọn sílẹ̀ ní agbára lọ́wọ́ Ọlọ́run. Tí ò bá yé yín ẹ lè pè mí 08061408254 Ọmọgíẹ̀sì TV. Ẹ bá wa subscribe sí, ẹ pè mí lórí aago. Àwọn tí tá à ń fi sílẹ̀ yìí ẹ gbìyànjú ẹ̀, ẹ máa gbìyànjú ẹ̀, ẹ máa gbìyànjú ẹ̀. Yorùbá ní oògùn ló lọ́jọ́ kan pọ̀jù, orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ṣé ẹ pé àwọn iṣẹ́ kan wà tá a máa ń sọ pé tá à ní fi sílẹ̀ tó bá jẹ́ṣẹ́ jàǹgbara bí iṣẹ́ tó bá le pé kán pè wá. Ṣùgbọ́n àwọn eléyìí àfi sílẹ̀ pé torí mo ti fi iṣẹ́ méjì kan sílẹ̀ tí mo ní kán pè wá fún ìdí kan la sì sọ bẹ́ẹ̀. Kò sẹ́ni tó lè sọ pé òun pè mí pé mo béèrè owó lọ́wọ́ òun. So kì í ṣe pé fún towó tàbí kan. Ṣùgbọ́n eléyìí bó ṣe wá ni mo ṣe fi sílẹ̀, ó sì pé pérépéré lágbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni tó bá lò ó, tó bá ti subscribe sí YouTube channel wa, tó wá gbọ́, tó sì ṣe láti fi tọ́jú ni tàbí láti gbowó lórí ẹ̀ ni yóò jẹ́ fún un. Tó bá ti subscribe sí YouTube channel wa lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Mo kí wa o, Ọlọ́run ò ní ṣe Sunday eléyìí ní ọ̀kan tó kù fún wa o.